purpose I love to have your name on media. My name is Ademola Olabi. My learned friend here is John Akinabi. Also, my learned friend here is Michael Ogunwusi and Sunday Odua. So today is a 50 day for you guys because the case you're handling with Anjorin is struck out entirely. How are you feeling right away? Well, at the end of every successful journey in life, everybody will be happy. So definitely we are happy. We are happy. Yeah, for the past 1 year, you have been on this case. Yes. What really caused the delay before today? Okay, you see, for the past 1 year, we filed an application when our client was served with the claims. We filed an application challenging the jurisdiction of the court over so many irregularities that we found out from onset. Okay, and that has actually dragged for a while, but today, to the glory of God, court agreed with our position in totality that indeed the matter was incompetent and such ought to be dismissed, and court has accordingly did the same today. So I don't know whether it is permitted or to have the irregularity that occurred that you discovered. Okay. Initially, when the process were filed, of course, we discovered that the statement of claim and other processes were not signed, where they didn't really go with the requirement of what the process, ought to have carried before coming to court. So we challenged the parties in respect of that, and they joined issues with us, and so on and so forth. And at the end of the day, court agreed that truly this process of you people in the first instance was not signed, and so on and so forth. And at the end of the day, court dismissed it. So basically, it's about signing or not signing of their statement, their claims from beginning, and other administrative irregularities, and so on and so forth. Yeah, lawyer, fún àǹfààní àwọn èèyàn wa tẹ́ pé Yorùbá ni wọ́n gbọ́. A rí i pé ní èní lẹ́yìn ọdún kan tí ẹ ti wà lórí atótónu ẹjọ́ tó wà láàrin oníbàárà yín Alhaja Alice Anjorin àti akẹgbẹ́ rẹ̀ ní ẹgbẹ́ òṣèlú tíátà yẹn Iyabo Ojo Alice Iyabo Ojo. A rí i pé lẹ́yìn ọdún kan ilé ẹjọ́ da ẹjọ́ náà nù gẹ́gẹ́ bí omi sanwó ẹ̀kú lẹ́sẹ̀lẹ̀. Kí lẹ fẹ́ sọ fún wa ní àsìkò yìí sá? Lákòókò a dúpẹ́ fún Ọlọ́run tó ní ọgbọ́n tó lohun gbogbo tó dẹ̀ ń fún ẹ̀dá tó fún wa tá a lè fi ṣe àṣeyọrí ní orí nǹkan tá a kò sí bí ọdún kan sẹ́yìn. Tẹ́ ẹ̀ bá gbàgbé, wọ́n gbé oníbàárà wa wá sílé ẹjọ́, wọ́n dẹ̀ béèrè fún owó iyebíye to the tune of about 1 billion naira. And gbogbo ẹ̀rọ ayélujára ló gbọ́n pa ẹ̀ ń gbà yẹn ní pé a ti gbé lágbájá lọ ilé ẹjọ́, a ti gbé tàmẹ̀dù lọ ilé ẹjọ́, and so on and so forth. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ní pé bí wọ́n ṣe rò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Rather, nǹkan tó tẹ̀ tó wá ṣẹlẹ̀ ni pé ilé ẹjọ́ tẹ̀ tó wá award cost, ni pé kí wọ́n fún wa ní cost fún gbogbo wàhálà tí wọ́n kó oníbàárà wa sí. Ilé ẹjọ́ award cost against them. So inú wa dùn. Ọlọ́run dẹ̀ ti vindicate oníbàárà wa against the allegation tí wọ́n gbé kó wọ́n right from time. So inú wa dùn. Pẹ̀lú tó sọ̀rọ̀ lẹ́nìí, agbẹjọ́rò ní kí lẹ fẹ́ sọ ń pa ilé ẹjọ́ wá padà adájọ́ tó jókòó sórí ẹjọ́ yìí gẹ́gẹ́ bí agbẹjọ́rò. Kò ń ṣe nípa ilé ẹjọ́ yìí nìkan, nípa gbogbo ilé ẹjọ́. We should always have it in mind that when we talk about justice, justice is still always real. A lot of people lost confidence in going to court because they feel when you go there you don't get justice. No, we have gotten one today, and definitely I can tell you, like at the end of the matter, mo dúpẹ́ lọ́wọ́ ilé ẹjọ́ for a well-considered judgment and so on. So ilé ẹjọ́ tí ò wà bias, ilé ẹjọ́ tó bá wọn sọ̀rọ̀ bí ìyá sí ọmọ, ilé ẹjọ́ tó rò tọ̀rọ̀ lẹ̀ tí ò tiẹ̀ wò ó pé bóyá èèyàn kan ṣe kinní kan àbí ò ṣe kinní kan, bóyá wọ́n compromise níbi kan àbí wọ́n compromise, tó sì sọ bó ṣe yẹ kó rí. Orílẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn, nítorí eléyìí á tún jẹ́ kí ọkàn àwọn èèyàn, àwọn aráàlú, kí wọ́n ní confidence nínú ilé ẹjọ́. Okay, so kò ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tá a ṣe lórí social media. Ariwo social media kọ́ ni judgement. Èní ìgangan sì àrí judgement tó yàtọ̀ sí ariwo social media. So irú ilé ẹjọ́ bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ wọn.
ká dúpẹ́ lọ́wọ́. Ilé ẹjọ́ nígbà tí adájọ́ ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìkàwérù tó wáyé nípa à ń tọwọ́ bọ̀wé àbúrọ́lùwé kíníkan tó jẹ́ pé adájọ́ ní láti kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ kan. Kí ni ẹjọ́ ẹ bá wa ṣe aṣọ lójú ẹ̀yàn náà ń tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sà. Ìyẹn túmọ̀ sí pé ẹ wà nínú ilé ẹjọ́. Bẹ́ẹ̀ àwa ń bẹ̀. Òkè kò ń ṣe pé wà ń ta. Ó ṣojú wa kọ́. Since ó ti ṣojú yín, nǹkan tí ilé ẹjọ́ sọ ni pé lára nǹkan tí ilé ẹjọ́ discover ni wípé àwọn kan ti ọwọ́ bọ nǹkan tí ò yẹ kí wọ́n ti ọwọ́ bọ̀ ní inú ilé ẹjọ́ fúnra rẹ̀. Ilé ẹjọ́ dẹ̀ wò pé kò sí bẹ́ẹ̀ ṣe lè close mọ́ mi tó, yálà ẹ̀ bá mi ṣiṣẹ́ àbẹ́ ẹ̀ bá mi ṣiṣẹ́, òtítọ́ ọ̀rọ̀ ni òun máa sọ. Ó tún wá fi ṣe ìkìlọ̀ fún àwọn tó ń ṣiṣẹ́ ní ilé ẹjọ́ gbogbo wípé ẹnikẹ́ni tí ó bá gba ọ̀nà àìtọ́ láti gba nǹkan tí ò yẹ kó gbà lọ́wọ́ yín, ẹnikẹ́ni tó bá gba orí èèyàn bẹ́ẹ̀ láàyè ó ń fi iṣẹ́ ẹ̀ ṣeré. Ìyẹn túmọ̀ sí pé ilé ẹjọ́ yẹn jẹ́ ilé ẹjọ́ kan tí èèyàn máa pè ní disciplinarian to the core. Ilé ẹjọ́ tó yẹ pé ilé ẹjọ́ tí kò ní ṣe pẹ̀lú à ń ṣojú ìṣáájú màgòmágó rárá. So nǹkan tó ṣẹlẹ̀ lé nínú ẹ̀, ìyẹn ilé ẹjọ́ rí pé àmálùmálù kan ṣẹlẹ̀, àmúlùmálà ẹ̀ ṣeun ó ṣẹlẹ̀, pẹ̀lú ẹ̀ náà ilé ẹjọ́ sọ ní gbangba tí gbogbo yín gbọ́. Bàbá a rí i pé agbẹjọ́rò lẹ́yìn ẹ̀sìn mọ ìlànà àti ìgbésẹ̀ ẹjọ́ ju àwa níròyìn lọ. Ǹjẹ́ ẹni tó gbé oníbàárà wọn sílé ẹjọ́ lẹ́yìn ibi sọ́tún lè lọ síbò mi pé ètò ń dáńbì òkú tẹ̀ lọ́rùn òun fẹ́ tẹ̀síwájú sí i? Ṣé rí nǹkan tí ilé ẹjọ́ ṣe lénìí ni pé ilé ẹjọ́ dismiss application tó gbé wá. Dismissal yẹn mì ní pé kò lè go on appeal mọ́ lórí eléyìí, kò lè lọ on appeal mọ́. So kò tún lè gbé oníbàárà wa lọ síbikíbi mọ́. Wá sinmi níbí. Ó yàtọ̀ sí strike out. Ó yàtọ̀ sí strike out. Ká ní ilé ẹjọ́ strike out nísìn, ó lè ní òun sì lè ní opportunity láti come back, but dismissal no, ó ti tán nìyẹn. Ẹ jọ pẹ̀lú gbogbo wàhálà tí ẹ ti wá ń ṣe láti bí ọdún kan sẹ́yìn, ṣé ẹ rò wípé owó ìtanràn tí wọ́n ní kàn san ẹ rò kó kéré? Ṣé ẹ rò kó yẹ kí ó gbé pẹ́lí ju báyẹn lọ pẹ̀lú iye táwọn fi pè yín ní tán fi pè oníbàárà yín lẹ́jọ́? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó tí ilé ẹjọ́ fún wa kò ń ṣe owó tó ní ṣe pẹ̀lú torí iye tí wọ́n fi gbé wa wá. Owó ni pé ẹ ti jẹ́ káwọn ará bí ìyẹn àwa, ẹ ti jẹ́ ká ṣe wàhálà, ẹ fàkókò ṣòfò. Ṣé kò kéré là ń sọ báyìí? Ẹ tó bá kéré àwa mọ̀ nǹkan tá a lè ṣe sórí yẹn. Ẹ jẹ́ ká fi bẹ̀ yẹn lẹ̀.